lọ́jọ́ ọjọ́rú ìyẹn ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà yìí tí í ṣe 20 oṣù kọkànlá ọdún yìí ìyẹn on the 20th of November 2024 ìní ìgbẹ́jọ́ wáyé lórí àwọn mùsùlùmí mẹ́rin kan tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n ba Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè Olúmọye kẹta lórúkọ jẹ́ tó sì jẹ́ pé ọjọ́ kẹwàá oṣù kẹta ọdún tó ń bọ̀ ìyẹn the 10th of March 2025 ìní wọ́n sún ọjọ́ ìgbẹ́jọ́ sí. ṣé kìí ṣe ìròyìn mọ́ pé aró òrókun aró rẹ̀ di ẹlọ́rọ̀ dà ní ìlú Ògbómọ̀ṣọ́ láàrin Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù àgbà ìlú náà ìmáàmù Yunus Toliat Olùṣínà Ayílára kódà tí ìmáàmù àgbà tó ti gbé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lọ sí ilé ẹjọ́ pé wọn àpòdọ̀ jẹ́ kóhun àtàwọn ìjòyè kí wọ́n yọ òun kúrò ní ipò máàmù tó sì jẹ́ pé láti ìgbà náà làlàáfíà ò ti sí láàrin ìmáàmù àti Ṣọ̀ún débi pé Ṣọ̀ún lọ yan ìmáàmù náà àfẹ́ yan ìmáàmù Habib Ayílára tó ní òun ni yóò máa ṣojú òun níbi tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn Islam tó sì lóhùn ní ohunkóhun ṣe pẹ̀lú ìmáàmù Yunus Toliat Ayílára. ṣá ò lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá tó kọjá di 25th of October 2024 ni ọ̀rọ̀ tó ń bẹ̀yìn yọ ní ìlú Ògbómọ̀ṣọ́ nígbà tí àwọn mùsùlùmí kan tó ṣe ìwọ́de tó sì ń fẹ̀sùn kan Ṣọ̀ún pé ó fẹ́ gbé ilẹ̀ mọ́ṣáláṣí ó fẹ́ gbé fún àwọn oníṣẹ̀ṣe láti fi kọ́ ṣọ́ọ̀bù èyí tí wọ́n ló tako ẹ̀sìn Islam tí wọ́n sì ń sọ̀rọ̀ sí bàbá náà wípé ó fẹ́ dá wàhálà ẹ̀jẹ̀ ẹ̀sìn sílẹ̀ ó sì fẹ́ máa gbógun ti àwọn mùsùlùmí ni. ọ̀rọ̀ yìí ló máa bí Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ nínú tó sì jẹ́ kó di mọ̀ pé irọ́ tó jìnnà sóòótọ́ náà pamọ́ òun wọ́n sì fẹ́ fi bà òun lórúkọ jẹ́. lẹ́sẹ̀kẹsẹ̀ ìní Ṣọ̀ún ló kọ lẹ́tà sí iléeṣẹ́ ọlọ́pàá area command tó wà lágbègbè Owódé ní ìlú Ògbómọ̀ṣọ́ ìpè kan bóun ṣe ìwádìí àwọn tó fẹ́ bà òun náà lórúkọ jẹ́ tó sì jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ tán sì kó àwọn mùsùlùmí bíi 4 tí wọ́n ní wọ́n sọ̀rọ̀ banilórúkọ jẹ́ náà. orúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà ni Owólabí Kazeem ẹni ọdún 47 47 years, Adébísí Muritàlá ẹni ọdún 52 48 years, Mustapha Abdulrahman ẹni ọdún 33 33 years àti Abdulsalam Abdullahi ẹni ọdún 23 33 years. ilé-ẹjọ́ májísírèètì tó wà ní Ìyágànkú ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìní wọ́n ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ wọn lọ́jọ́rú ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé agbẹjọ́rò àwọn afurasí yìí ìyẹn amòfin OFA Adéọ̀sùn ó sọ fún adájọ́ pé kó fún àwọn oníbàárà òun ìyẹn àwọn afurasí náà ní bẹ́ẹ̀lì tí kò níra jù kí ìgbẹ́jọ́ tó bẹ̀rẹ̀. ṣùgbọ́n o ní ìgbà tó ń gbé ìdájọ́ ẹ̀ kalẹ̀ onídàájọ́ Lábísí Ògúnkànmí ó lóun fún ẹnì kọ̀ọ̀kan wọn ní bẹ́ẹ̀lì mílíọ̀nù 5 náírà àti onídùúró méjì. nínú onídùúró méjì náà ó ní ẹnìkan nu wọn gbọ́dọ̀ jẹ́ mọ̀lẹ́bí ẹnì kọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ ẹnìkejì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti san owó orí ọdún 7 péré. onídàájọ́ Lábísí Ògúnkànmí wá sún ọjọ́ ìgbẹ́jọ́ síwájú dọjọ́ kẹwàá oṣù kẹta ọdún tó ń bọ̀ the 10th of March 2025. lẹ́yìn ìdájọ́ ẹ̀ níṣẹ́ láriwo mà sọ bẹ́ẹ̀ làwọn mùsùlùmí kan bínú wípé ìfìyàjẹni àti ìlú ọwọ́ agbára lórí ẹni ní Ṣọ̀ún lò lórí àwọn mùsùlùmí náà. ṣùgbọ́n táwọn tó ń gbèjà lẹ́yìn kábíyèsí ń jẹ́ kó di mọ̀ pé kábíyèsí ò ṣe nǹkan tó burú ohun tó bófin mu ló ń ṣe nítorí pé wọ́n bà á lórúkọ jẹ́ wọ́n sì purọ́ mọ́ ni tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ṣì ń jà ràìnràìn lórí ẹ̀rọ ayélujára dàsìkò tí aṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí.